Ní orúkọ Jésù Kristi la kí wa káàbọ̀ sínú ìsìn ọ̀wọ̀ yìí. A gbàdúrà wípé Jésù Kristi Olúwa wa yóò bá wa pàdé lónìí. A ó bẹ̀rẹ̀ ìsìn yìí nígbà tí a ó máa kọrin láti inú ìwé orin mímọ́, orin 527. Èmi sì wí fún yín, ẹ béèrè a ó sì fi fún yín, ẹ wá kiri ẹ̀yin ó sì rí, ẹ kànkùn a ó sì ṣí sílẹ̀ fún yín. Kí Olúwa kí ó pẹ̀lú yín. Bí a ti tọ̀ Ọlọ́run mímọ́ wá, a rí pé a ti dẹ́ṣẹ̀ a sì ti kùnà ògo rẹ̀. Nítorí náà ẹ jẹ́ kí a fi ìrẹ̀lẹ̀ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wa fún un ní ìkúnlẹ̀, ká sì máa wí pé Ọlọ́run onídàájọ́ òdodo àti bàbá aláàánú, a jẹ́wọ́ pé a ti dẹ́ṣẹ̀ sí ọ ní èrò, ọ̀rọ̀ àti ìṣe. A gbà pé àwa ni ó fa ẹ̀ṣẹ̀ tí a dá. Ṣàánú fún wa, a bẹ̀bẹ̀ kí o sì dáríjì wá nípa ẹ̀ṣẹ̀ tí o ní sí wa nínú Jésù Kristi, ẹni nítorí wa tí ó kú tí ó sì jíǹde. Fún wa ní ìrònúpìwàdà tòótọ́ nípa agbára ìmọ̀ rẹ̀. Pé fún wa láti kọ àwọn ọ̀nà búburú wa sílẹ̀, kí a sì sìn ọ́ ní ọ̀tún ìwà. A béèrè yìí nípasẹ̀ Olúwa wa Jésù Kristi. Àmín. Kí Olódùmarè àti Ọlọ́run aláàánú fún yín ní ìdáríjì àti ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín gbogbo. Kí ó fún yín ní ààyè láti tún ìwà ayé yín ṣe. Kí ó sì fún yín ní oore ọ̀fẹ́ àti ìtùnú ẹ̀mí mímọ́ rẹ̀. Nígbà tí a mọ̀ pé Ọlọ́run ti dáríjì wá nítorí Jésù ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú fún wa, ẹ jẹ́ kí a júbà rẹ̀, kí a sì máa wí pé ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó ní orí ìtẹ́ àti ọ̀dọ́ àgùntàn náà. Àmín. Ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti ọlá, agbára àti ipá ni fún Ọlọ́run wa láé àti láéláé. Àmín. Ìwọ ti ṣe rere sí àwọn ìránṣẹ́ rẹ, Olúwa. Ìbùkún ni fún ọ, Olúwa. Ọ̀rọ̀ rẹ ni fìtílà sí wa ní ẹsẹ̀. Sáàmù ìkọkàndínlọ́gọ́fà. A ó máa kà á láti ẹsẹ̀ ìkarùndínláàádọ́jọ. Tinútinú mi gbogbo ni mo fi kígbe, Olúwa,
Dá mi lóhùn, èmi ó pa ìlànà rẹ mọ́. Èmi kígbe sí ọ, gbà mí là, èmi ó sì pa ẹ̀rí rẹ mọ́. Èmi ṣáájú kùtùkùtù òwúrọ̀, èmi ké, èmi ń ṣe ìrètí nínú ọ̀rọ̀ rẹ. Ojú mi ṣáájú ìṣọ́ òru, kí èmi kí ó lè máa ṣe ìṣàrò nínú ọ̀rọ̀ rẹ. Gbóhùn mi gẹ́gẹ́ bí àánú rẹ, Olúwa, sọ mí di ààyè gẹ́gẹ́ bí ìdájọ́ rẹ. Àwọn tí ń lépa ìwà ìkà súnmọ́ tòsí, wọ́n jìnnà sí òfin rẹ. Olúwa, ìwọ wà ní ìtòsí, òtítọ́ sì ni gbogbo àṣẹ rẹ. Láti inú ẹ̀rí rẹ, èmi ti mọ̀ nígbà àtijọ́ pé ìwọ ti fi ìdí wọn múlẹ̀ láéláé. Ìrere ti Jésù Kristi Olúwa wa, bí a ti ti ọwọ́ Lúùkù kọ sílẹ̀, orí ìkọkànlá, a ó bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibì kan, bí ó ti dákẹ́, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé, Olúwa, kọ́ wa bí a ti ń gbàdúrà bí Jòhánù sì ti kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó sì wí fún ọ pé, nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà, ẹ máa wí pé, bàbá wa tí ń bẹ ní ọ̀run, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ tìrẹ ni kí a ṣe, bí ti ọ̀run bẹ́ẹ̀ ni ní ayé. Fún wa ní oúnjẹ òòjọ́ wa ní ojoojúmọ́, kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nítorí àwa fúnra wa pẹ̀lú a máa dáríjì olúkúlùkù ẹni tí ó jẹ wá ní gbèsè. Má sì fà wá sínú ìdẹwò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì. Ó sì wí fún ọ pé, ta ni nínú yín tí yóò ní ọ̀rẹ́ kan, tí yóò sì tọ̀ lọ láàrin ọ̀gànjọ́, tí yóò sì wí fún un pé, ọ̀rẹ́, yá mi ní ìṣù àkàrà 3, nítorí ọ̀rẹ́ mi kan ti àjò bọ̀ sọ́dọ̀ mi, èmi kò sì ní nǹkan tí èmi ò gbé kalẹ̀ níwájú rẹ̀. Tí òun ó sì gbé inú ilé dáhùn wí fún un pé, má yọ mí lẹ́nu, a ti sé ilẹ̀kùn náà, àwọn ọmọ mi sì ń bẹ lórí ẹní pẹ̀lú mi, èmi kò lè dìde láti fi fún ọ. Mo wí fún yín, bí òun kò tilẹ̀ fẹ́ dìde kí ó fi fún un, nítorí tí í ṣe ọ̀rẹ́ rẹ̀, ṣùgbọ́n nítorí àwíyanu rẹ̀ yóò dìde, yóò sì fún un pọ̀ tó bí ó ti ń fẹ́. Èmi sì wí fún yín, ẹ béèrè, a ó fi fún yín, ẹ wá kiri, ẹ̀yin ó sì rí, ẹ kànkùn, a ó sì ṣí sílẹ̀ fún yín. Nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè, ó rí gbà, ẹni tó sì ń wá kiri, ó rí, àti ẹni tí ó kànkùn ni a ó ṣí sílẹ̀ fún. Ta ní í ṣe bàbá nínú yín tí ọmọ rẹ̀ yóò béèrè àkàrà lọ́dọ̀ rẹ̀ tí ó jẹ́ fún un ní òkúta, tàbí bí ó béèrè ẹja tí ó jẹ́ fún un ní ejò dípò ẹja?
tàbí bí ó sì béèrè ẹyin tí ó jẹ́ fún un ní àkekèé. Ìjẹ́ bí ẹ̀yin tí ń ṣe ènìyàn búburú bá mọ bí a ti ń fi ẹ̀bùn dídára fún àwọn ọmọ yín, mélòó mélòó ni bàbá yín tí ń bẹ lé ọ̀run yóò fi ẹ̀mí mímọ́ rẹ̀ fún àwọn tí ó ń béèrè lọ́dọ̀ rẹ̀. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Gẹ́gẹ́ bí ẹbí kan nínú Kristi, ẹ jẹ́ ká jùmọ̀ jẹ́wọ́ òtítọ́ ìgbàgbọ́ wa. Mo gba Ọlọ́run Baba Olódùmarè gbọ́, ẹlẹ́dàá ọ̀run ayé. Mo gba Jésù Kristi gbọ́, wọ́n bí rẹ̀ kan ṣoṣo Olúwa wa, ẹni tí a fẹ́ ẹ̀mí mímọ́ lóyún, ẹni tí a bí nínú Màríà wúńdíá. Ó jìyà lọ́wọ́ Pọ́ńtù Pílátù, ẹni tí a kàn mọ́ àgbélébùú, ẹni tí ó kú tí a sì sin. Ó sọ̀kalẹ̀ ère ipò kú ní ọjọ́ kẹta, ó jíǹde kúrò nínú òkú, ó re òkè ọ̀run, ó sì jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run Baba Olódùmarè. Níbẹ̀ ni yóò ti wá ṣe ìdájọ́ alààyè àti òkú. Mo gba ẹ̀mí mímọ́ gbọ́, ìjọ mímọ́ ènìyàn Ọlọ́run, ìdàpọ̀ àwọn ènìyàn mímọ́, ìdáríjì ẹ̀ṣẹ̀, àjíǹde kúrò nínú òkú àti ìyè tí kò ní pẹ̀kun. Àmín. Kí Olúwa kí ó pẹ̀lú yín. Ẹ jẹ́ ká gbàdúrà. Àdúrà fún ọjọ́ ìsinmi 13 lẹ́yìn mẹ́ta lọ́kan. Olúwa Ọlọ́run aláàbò gbogbo ènìyàn tí ó gbẹ́kẹ̀lé ọ, láìsí ìrànlọ́wọ́ ẹni tí ó nǹkan kò ní agbára tàbí jẹ́ mímọ́. Mú àánú rẹ pọ̀ sí nínú wa, pé bí o ti jẹ́ ọba àti amọ̀nà wa, kí a lè la ohun ayé yìí já, àti níkẹyìn kí a má ṣe pàdánù ohun ayérayé. Nítorí Jésù Kristi Olúwa wa. Ará nínú Olúwa, ẹ jẹ́ ká fi ẹ̀mí ìmoore, ká fi ọpẹ́ hàn sí Ọlọ́run láàárọ̀ yìí, nítorí pé Ọlọ́run wa òun ló ń dára sí wa. Dúpẹ́ fún àwọn tó rí gbà lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ fún àwọn ewu gbogbo tí Ọlọ́run kó ọ yọ. Bẹ̀rẹ̀ sí fẹ̀mí ìmoore rẹ hàn sí Ọlọ́run. Ó yẹ ká dúpẹ́, ó yẹ ká dúpẹ́, àrá sán, atẹ́gùn fẹ́, ìjìjà kò gbé wa lọ. Ó yẹ ká dúpẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn oore tó rí gbà. Bí ìjì ṣe ń jà tó tí atẹ́gùn fẹ́, síbẹ̀ Ọlọ́run ń dáàbò bò ọ́. Fẹ̀mí ìmoore rẹ hàn sí Ọlọ́run. Sọ fún bàbá wípé o ṣé o, o ṣé o kú ìtọ́jú mi o, tó fi mí sílẹ̀, tó kọ̀ mí, tó ń ṣe ohun tó dára nínú ayé mi. Láti ìsàlẹ̀ ọkàn rẹ wá, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bó bá ti ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́, Ọlọ́run yóò tún ṣílẹ̀kùn àánú mìíràn sílẹ̀ fún ọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bí o ṣe ń dúpẹ́ bẹ́ẹ̀ ni kó o béèrè nínú ọ̀sẹ̀ yìí o, fún ìpèsè nínú àlàáfíà. Tọrọ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa, mo nílò ìpèsè rẹ fún mi. Sọ fún Ọlọ́run, wọ́n nílò àánú rẹ nínú ọ̀sẹ̀ yìí. Tí ẹ sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ara rẹ láàárọ̀ yìí pé kò gbọ́dọ̀ nira fún mi láti ṣe ohun tó dára. Fọwọ́lé ọkàn àyà rẹ kó sọ fọ́lọ́run, má jẹ́ kó nira fún mi nínú ọ̀sẹ̀ tuntun yìí láti ṣe ohun tó dára. Olúwa, mí sí mi. Sọ fún Olódùmarè, jẹ́ kí èmi náà jẹ́ni tó ṣe fún tí ó wà dúpẹ́. Bẹ́ẹ̀ ni kó sọ fọ́lọ́run bá ṣe bẹ̀rẹ̀ àwọn oṣù bàbà àbàyé wípé Olúwa, ikú ò gbọ́dọ̀ bà lé mi, àìsàn ò gbọ́dọ̀ bà lé mi, ìbànújẹ́ ò gbọ́dọ̀ bà lé ìdílé mi. Sọ fún Olódùmarè, àwọn ọmọ mi, wàhálà àti ìdààmú ò gbọ́dọ̀ bà lé wọn o nínú oṣù tuntun yìí. Bẹ́ẹ̀ ni kó béèrè fún àtìlẹ́yìn Ọlọ́run ní gbogbo ohun tó bá ń ṣe nínú ọ̀sẹ̀ náà. Nítorí Jésù Kristi Olúwa wa. Bàbá aláàánú jùlọ, a dúpẹ́ lọ́wọ́ rẹ o, nítorí pé o ti sọ fún wa wípé ikú ò ní bà lé wa, bẹ́ẹ̀ ni àìsàn ò ní bà lé wa nínú ọ̀sẹ̀ tuntun yìí. Bàbá, bẹ́ẹ̀ ni kò jẹ́ kó rí fún wa o. Jẹ́ ká rá àánú rẹ gbà nínú ọ̀sẹ̀ yìí o, ká lè máa yìn ọ́ lógo. Nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. A ó tẹ̀síwájú nígbà tí a ó máa kọrin nínú ìwé orin mímọ́, orin 547.
Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, àti dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ yín pé mú wa rí oṣù tuntun. Àdúpẹ́ fún àǹfààní tá a ní láti wá sínú ilé mímọ́ yín láti jọ́sìn lọ́jọ́ òní. Bàbá ẹ gbọ́pẹ́ kẹgbà yín wa. À ń lọ sínú ọ̀rọ̀ yín, ẹ wá fi ọ̀rọ̀ yín ẹ wá fi bọ́ wa. Ẹ jẹ́ kó so èso rere nínú wa. A béèrè ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Ó sì ṣe bí ó ti ń gbàdúrà níbì kan, bí ó ti dákẹ́, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún pé, Olúwa, kọ́ wa bí a ti ń gbàdúrà, bí Jòhánù sì ti kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Olúwa, kọ́ wa bí a ti ń gbàdúrà. Ǹjẹ́ ìgbésí ayé rẹ, ǹjẹ́ ó tayọ fún àwọn míì láti rí, tí wọ́n dẹ̀ rí ohun tó dára dìmú nínú ìgbésí àti ìṣe ayé rẹ̀? A rí wípé ìkan nínú àwọn ọmọ ẹ̀yìn tá ò dárúkọ lórí wípé Jésù Kristi ń gbàdúrà ní gbogbo ìgbà. Ó ṣeéṣe kó jẹ́ pé ó rí wípé bí ó ṣe ń gbàdúrà ó yàtọ̀ sí báwọn ṣe ń gbàdúrà. Òun náà ló ṣe ní kí Jésù Kristi kó kọ́ wọn bí wọ́n ṣe ń gbàdúrà. Táwa tún wo ọ̀rọ̀ yẹn dáadáa rí wípé Jòhánù baptism ó ti fi àpẹẹrẹ rere sílẹ̀ nípa àdúrà. Ó kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí wọ́n ṣe ń gbàdúrà. Ará, kí ni àwọn tó wà yíká rẹ̀ ń rí kọ́ ní ara rẹ̀? Kí ni àwọn nǹkan tó ń ṣe tó wú àwọn èèyàn tó wú wọn lórí táwọn náà tí wọ́n fẹ́ ṣe? Nínú ẹ̀kọ́ Bíbélì yìí, Lúùkù orí 11 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 síwájú. Jésù Kristi ó fi àpẹẹrẹ lílẹ̀ fún wa bí a ṣe ń gbàdúrà, bó ṣe yẹ ká máa gbàdúrà. Kí ni àwọn nǹkan tí a rí nínú ẹ̀kọ́ tí Jésù Kristi tó fi kọ́ wa? Ká tó sọ̀rọ̀ yẹn, lóde òní à ń sọ̀rọ̀ nípa àdúrà, àti ẹ̀ máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa àdúrà, àti ẹ̀ ń gbàdúrà náà, ṣùgbọ́n ìrònú wa ló ń lọ sọ́dọ̀ Ọlọ́run pé kí Ọlọ́run ó kọ́ òun bí wọ́n ṣe ń gbàdúrà. Àìmá béèrè lọ́wọ́ Ọlọ́run bó ṣe yẹ ká gbàdúrà, àdúrà wa a máa já sí asán. Mo gbàdúrà fún ọ pé àdúrà rẹ ò ní já sásán lọ́dọ̀ Ọlọ́run. Wò káàkiri ẹ, a ti sọ àdúrà di nǹkan míì. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa akọ̀ọ̀la nínú wa ohun tó bá ti wá sí wa lọ́kàn là ń sọ nínú àdúrà. Ṣùgbọ́n Jésù Kristi ó fi bó ṣe yẹ kí a máa gbàdúrà hàn wá. Ó dẹ̀ ṣe àpẹẹrẹ àwọn nǹkan tó yẹ ká máa wò, ká máa sọ àti bó ṣe yẹ ká tó nínú àdúrà náà. Ohun kìíní yóò sọ ọ́ nígbà tí ẹ bá ń gbàdúrà. Ó ní ká bu ọlá fún Ọlọ́run. Ó ní ká fi ògo fún Ọlọ́run. Ará mọ̀ ọ̀rẹ́, báwo ló ṣe ń bẹ̀rẹ̀ àdúrà ẹ̀? Ǹjẹ́ ò ti ẹ rántí fi ọlá fún Ọlọ́run? Ǹjẹ́ òun fi ògo fún Ọlọ́run? Ìwé Málákì orí 1 ẹsẹ̀ 6. Ó ní ọmọ a máa bú ọlá fún baba àti ọmọ ọ̀dọ̀ fún olúwa rẹ̀. Ǹjẹ́ bí èmi bá ń ṣe bàbá, ọlá mi ha dà? Bí èmi bá ń ṣe olúwa, ẹrù mi ha dà? Ǹjẹ́ à ń bu ọlá fún Ọlọ́run nígbàkúgbà tí a bá fẹ́ gbàdúrà? Tẹ́ bá tún wo núwèé Sáàm orí 29 ẹsẹ̀ 2. Ó sọ fún wa, ó ní ẹ fi ògo fún Olúwa tí ó yẹ fún orúkọ rẹ̀.
ẹ máa sin Olúwa nínú ẹwà ìwà mímọ́ rẹ̀. Ará ńgbà tí a bá bẹ̀rẹ̀ láti gbàdúrà, ẹ jẹ́ ká kọ́kọ́ bu ọlá fún Olúwa, ẹ jẹ́ ká fi ògo fún Olúwa. Nígbà tí o bá ti fi ọlá àti ògo fún Olúwa, oyè wa máa béèrè àwọn nǹkan tí o bá fẹ́. Bí Jésù ṣe tó nìyẹn. Àwọn nǹkan tó fẹ́ k'Olúwa ṣe fún ẹ nísinsìnyí, kó o rántí béèrè ẹ̀. Ó ṣe ní láàánú pé à ń rí ibi tí a ti pe ìpàdé àdúrà, tá a dẹ̀ wà, tá a lo gbogbo alẹ́ mẹ́, tá a béèrè ohunkóhun lọ́dọ̀ Ọlọ́run. Mo rántí pé mo lọ síbi ìpàdé àdúrà àṣálẹ́ bíjì kan. Láti bẹ̀rẹ̀ dé òpin, èṣù la fi bájà. Tá a fi lọ́lé àrántí béèrè ohun kankan lọ́wọ́ Ọlọ́run. Jésù Kristi ní pé ká béèrè lọ́wọ́ Ọlọ́run. Ó ní a ó sì rí gbà. Nígbà tí o bá ti gbé ìbéèrè ẹ síwájú Ọlọ́run, ohun kan wà tó ṣe pàtàkì tó láti ṣe kí àdúrà rẹ kó lè gbà. Tó bá tún kà síwájú sí, ó ní ká tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ á máa dènà àdúrà wa. Ó lè dúró bí ìdènà fún ọ. Tẹ́ bá lọ wo orin Dáfídì 66 verse 18. Ó ní bí èmi bá gba ẹ̀ṣẹ̀ ní àyà mi tó wà lọ́kàn rẹ, sọ fún Olúwa kó dẹ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n láti gba ìdáríjì ẹ̀ṣẹ̀ náà, ó tún ní nǹkan kan tó láti ṣe gẹ́gẹ́ bí Jésù Kristi ṣe kọ́ wa mẹ́rin. Torí ó ní dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tí ó ṣẹ̀ wá. Ǹjẹ́ ò ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tí ó ṣẹ̀? Tó o bá ti dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀, o ti gbégi dínà àdúrà ẹni. Torí Mátíù orí 6 ẹsẹ̀ 15 sọ pé, ṣùgbọ́n bí ẹ̀yin kò bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n, bàbá yín kì yóò fi ẹ̀ṣẹ̀ ti yín jì yín. Ohun tó tún tẹ̀lé lẹ́yìn ẹ̀ nínú bí Jésù ṣe kọ́ wa, ìdánilẹ́kọ̀ọ́ tó ṣe fún wa lórí àdúrà ni pé ọ̀rọ̀ yẹn sọ mẹ́, ó ní má fà wá sínú ìdánwò. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ yìí dáadáa. Ká dẹ̀ tún lọ wo inú ìwé James, Jákọ́bù orí 1 ẹsẹ̀ 2 sí 4 bẹ̀. Ìyẹn sọ fún wa pé ìdánwò ní ipa ìdàgbàsókè fún onígbàgbọ́. Ará, kò sí bí a ṣe máa lo ìgbésí ayé wa tá ò ní rí ìṣòro kan àbí kejì. Bóyá ohun tí Jésù Kristi ń sọ fún wa ni wípé kó pa wá mọ́ nínú ìdánwò wa, pé kí Olúwa kó pa wá mọ́ nínú ìdánwò wa. Bóyá ohun tí Jésù Kristi ń sọ fún wa nìyẹn, pé kó pa wá mọ́ nínú ìdánwò wa, nítorí pé kò sí ẹni tó máa lọ tí kò ní rí ìdánwò. Nígbà tí Jésù Kristi máa ká ẹsẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ lórí àdúrà yìí, ó sọ fún wa pé ká máa gbàdúrà nígbà gbogbo. Ìtàwọn olóyìnbó pè ní persistent prayer. Ó ní ká gbàdúrà títí nǹkan á fi ṣẹlẹ̀. Ìtàn tó sọ fún wa lẹ́yìn, arákùnrin yẹn lu ilẹ̀kùn ọ̀rẹ́ ẹ̀ títí ó fi dá lóhùn ni. Káwa náà ká máa gbàdúrà títí a máa fi rí ohun tá à ń béèrè, tá a máa fi rí gbà lọ́dọ̀ Ọlọ́run. Nígbà tí o bá béèrè nǹkan, mo fẹ́ kó mọ nǹkan kan pa ẹ̀. Ó ṣeé ṣe kí ó má wá bó ṣe rí, bó ṣe fẹ́. Nítorí ohunkóhun tó o béèrè tí ó máa pa ẹ́ lára, Ọlọ́run ò ní fi fún ọ. Ṣùgbọ́n ìyẹn ò ní pé Ọlọ́run ò ní dá ẹ lóhùn, ó lè dá ẹ lóhùn lọ́nà míì.
torí náà ó tún ṣe pàtàkì ká fi àyè sílẹ̀ fún Ọlọ́run láti dá wa lóhùn bó bá ṣe fẹ́, kì í ṣe bí àwa bá ṣe fẹ́. Ẹ̀yin ará nínú Olúwa, ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ nínú ilé nípa bó ṣe yẹ ká máa gbàdúrà, kákọ̀ má máa gbàdúrà lásán. Ó gbàdúrà fún ọ lónìí, àdúrà rẹ ò ní já sásán o. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, a dúpẹ́ lọ́wọ́ rẹ pé o ti kọ́ wa bó ṣe yẹ ká máa gbàdúrà nígbà tí àwa bá wá síbi pẹpẹ rẹ láti gbàdúrà. Olúwa, jẹ́ kí ẹ̀kọ́ yìí kó so èso ní ọkàn wa, ká lè máa tẹ̀lé ìlànà tiẹ̀, kì í ṣe ìlànà ti ayé, ní orúkọ ti Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Ní orúkọ Jésù Kristi, àní gba àgbà ti àdúrà. Akíwa kú ìsinmi òní o, ìsinmi àlàáfíà láàmọ́ ṣe o. Ẹ jẹ́ ká fi sí ọkàn àyà wa láti máa lọ sí ilé ìsìn wa láti lọ máa ṣe ojúṣe, ní pàtàkì àwa àgbà tá a lè lọ sí ilé Ọlọ́run lákòókò yìí. Ọlọ́run bàbá wa bíṣọ̀bù aláṣẹ kí wọ́n wá síwájú láti wá rọ̀jò àdúrà lé wa lórí. Ẹ̀yin ará ní Olúwa, mo fẹ́ fi tó wa létí pé a ti bẹ̀rẹ̀ ètò tuntun kan ní gbogbo ọjọ́ Sunday, bẹ̀rẹ̀ láti ọjọ́ Sunday yìí tí í ṣe ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 1920. Ètò yìí ni ìdánilẹ́kọ̀ọ́ ti Bíbélì ní aago 6 lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa Orísun FM. Mo fẹ́ kí ẹ bá wa darapọ̀ mọ́ ètò yìí torí àǹfààní ńláńlá wà ńbẹ̀ tá a máa jẹ. Bá dẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wọn, Ọlọ́run á máa bá wa sọ̀rọ̀, Ọlọ́run á máa mí sí wa, àtúbọ̀ máa dàgbà sókè sí ní ohun tí í ṣe ti Olúwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Àlàáfíà Ọlọ́run tó ta òye gbogbo ènìyàn yọ, kó pa yín láyà wọn ọkàn mọ́, ní ìmọ̀ ohun ìfẹ́ ti Ọlọ́run àti ti Jésù Kristi Olúwa wa, àti ìbùkún Ọlọ́run Olódùmarè, ìbùkún ti Baba, ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́, kó máa bá gbogbo wa gbé látòní lọ àti títí láéláé. Orin ìparí ìsìn, orin láti inú ìwé orin mímọ́, orin 543.